gbajúgbajà olórin ẹ̀mí ni Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá Bàbà. Arákùnrin náà ń jẹ́ Bọ̀dá Hassan. Ta ni ẹni tí mò ń sọ ìgangan? Olúwa ó ṣe ọpẹ́ wà òdo ọwọ́ ayé kan kò dáṣẹ́ rẹ̀ dúró, gbogbo wa lábẹ́rẹ́ la jíjó ayọ̀. ìgbà kan wọ́n ti ń dá dúró tẹ́lẹ̀ láì lórin, ṣùgbọ́n ṣòro ló mú ọdẹ tó ń lórin. wọ́n ń fìyẹn kọ́kọ́ gbàdúrà fún ẹni pẹ̀lú eléyìí ò ní jẹ́ tiẹ̀, Ọlọ́run á sì fún wọn ní àlàáfíà. Bọ̀dá Hassan, bàbá àrà tó jẹ́ pé ńgbà tó wà láyé mi ìríjú ẹ̀kan lọ, ẹni tó wá ń lùlù fún bàbá àrà lọ́lọ́run ní kémi wá dúró tì yìí o. Madam, kí ló ń pa yín lẹ́kún? Nǹkan tó pa mí lẹ́kún ò ju wípé nǹkan kan ni ó máa ń gbé ògo ènìyàn ga. Torí pé nǹkan tí ẹ wá ṣe lónìí, ká ní ẹ pàdé bàbá tó jẹ́ bàbá fún àwa, tó jẹ́ bọ̀dá fún ẹ̀yin. Tí ẹ bá pàdé wọn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbàgbé Bọ̀dá Hassan tí wọn ò rántí wọn mọ́. Ṣùgbọ́n tí ọ̀gá wọn bá ṣì wà láyé Ọlọ́mọlá, ó ṣeé ṣe kó má rí báyìí. Nǹkan tí mo rántí tó pa mí lẹ́kún ni. Báwo lẹ̀yin ṣe jẹ́ sí wọn? Àwọn ń gba ilé, èmi gba ṣọ́ọ̀bù, ṣùgbọ́n mo mú wọn gẹ́gẹ́ bí bàbá. He is my mentor. Wọ́n dẹ̀ jẹ́ ẹni tí ó ń gbà mí ní ìmọ̀ràn dáradára. Ìwọ tó bá ń wí ètò yìí, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ́ẹ̀. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, bá mi dá sí ọ̀rọ̀ ayé bọ̀dá yìí. Kò dìgbà táwọn tó múnú wa dùn bá kú ká tó máa múnú wọn dùn. Kò dìgbà táwọn tá a mọ̀ tó ti ṣe làálàá tá à ń gbádùn tí nǹkan bá ṣe wọn ká tó máa ṣàánú wọn. Bọ̀dá Hassan, ẹ má ké. Ẹ má ké. Tẹ́ ẹ bá ń ké ń sìn, kí ni káwọn tó kú ti ṣe? Wẹ́ kò sí ní tẹ́dá lè ṣe lẹ́yìn Ọlọ́run, nítorí mo rántí àwọn nǹkan kan tó dẹ̀ dùn mí. Kò yẹ kí bàbá rà kú bó ṣe kú. Ọlọ́run ti sọnù ọ̀rọ̀ ẹ̀ náà. Ṣẹ́rìngbà mi, ó ní èmi tètè mú olódodo lọ ṣáájú ọjọ́ ìbí. Bàbá rà ò kú. Èsì Ọlọ́run. Bàbá rà ò kú. Sórí ẹ̀dá tó bá kú láyé lẹ́ni tó bá ti kú tó rántí mọ́. Igi jẹ́gẹ́dẹ́ onílù bàbá Mọ̀nsúrà. Ìyá mà gbọ́dọ̀ jẹ mí, a kì í lẹ́ni ní mo sàn ká mú un kàn. Ẹni tó bá lẹ́ni níbi tí ọ̀sán so sí, èyí tó dùn ló máa mú, kò ní mú ètò kàn. Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá. Àti wà ti pẹ́ nítorí kó tó di pé báǹdì dé, ó ti wà ní Kánò tó dẹ̀ wà, máa ń kúrò ní Ṣàgámù bí máa lọ bá ń Kánò ni. Ta máa jọ ṣeré, ta máa jọ ṣe gbogbo ẹ̀. Àtúndẹ̀ tó padà sí Ṣàgámù, àwa wà ní ṣọ́ọ̀ṣì kan náà ní CCC Òkìkímọ́lẹ̀ Parish. Ṣọ́ọ̀ṣì yẹn wá jẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n tó jẹ́gbọ́n fún. Bàbá ẹni yẹn jẹ́ ọmọ Ìpẹ̀rù, ìyá ẹ̀ jẹ́ ọmọ Iléṣà. Ìyá ẹni yẹn jẹ́ àbúrò fún bàbá àrà. So tẹ́mi bá ti lọ sí Kánò, tá bá fẹ́ ṣe anything ní church, bóyá kántátà ni o, bóyá kórè ni o, màá lọ síbẹ̀, á kọrin, èmi á lùlù sí, á rìkọ́ọ̀dù ẹ̀, màá mú wá sí church, àwa ṣe practice lé lórí. Kó tó dé àti ṣe practice everything, tó bá kàn lè dé ká go on ni. Ṣùgbọ́n tó dẹ̀ lẹ́ni tó padà sí Ṣàgámù, mo ní ṣọ́ọ̀bù kan tó jẹ́ pé nínú ṣọ́ọ̀bù yẹn, ó wà nínú ṣọ́ọ̀bù yẹn bíi ó máa jí dọ́dọ̀ mi láàárọ̀, torí kò tí ì níbi tó ń lọ ńgbà yẹn. Adọ́dọ̀ mi láàárọ̀, àjọ wà ń bẹ̀ títí bí ọdún kan ṣá, lẹ́kọ́ tó di pé àbẹ̀rẹ̀ band. Ó ní nǹkan kan tó fà á tẹ́ fi dẹni tó ń lọ pánà. Kábíyèsí Ọlọ́run. Ẹ̀yin ni president àwọn drummer nígbà kan àbí? Ṣé di ìgbà kan àbí ń sìn? No, fún ìgbà kan ni. Láti ìgbà tí bàbá rà ti kú mi ń béléré lọ. Mi ò ń béléré lọ, tó bá kàn wù mí. Àbúrò mi kan ló wá sọ fún mi pé àwọn fẹ́ kí n máa bá wọn play. Ẹni yẹn ń kọ òbí style. Mo ní mi ì ṣe. Ẹni yẹn sáà fọ́ọ̀sì mi, ó bẹ̀ mí títí bá lókè. Mi ò bá wọn lọ ju play méjì àbí mẹ́ta. Play tí mo lọ last náà pè mí bẹ̀ pé brother mi ṣaláìsí. Ìjọ yẹn mi ò wá lè ṣe nǹkan kan mọ́, mo sáfagídí ṣe. Wọ́n á wálé. Pàtó di tí mo délé àsìkò yẹn jọ Sunday, that was Saturday, àsìkò yẹn jọ Sunday.
ọjọ́ mẹ́jọ brother mi yẹn kú ọ̀la ni mo l'accident which is October 30. ọ̀gá mi tó dúró tì mí nígbà tí mo l'accident Owólabí Ògúnyànwó Majestic èèyàn ni ó ọlọ́run ó bá mi ràn lọ́wọ́, ọlọ́run ọba kó bá mi dúró tì, evangelist Owólabí ọlọ́run kó dúró tì, toró dúró tì mí kò jẹ́ mọ ìyà kò jẹ́ mọ níra, torí òun mo fẹ́ bá lọ plane jọ yẹn kí n tó l'accident ṣùgbọ́n títí mo fi kúrò hospital kò fi mí sílẹ̀, ó dúró tì mí, ọlọ́run ọba bá mi dúró tì. gbogbo ìwọ tó fẹ́ bá mi ránṣẹ́ sí bọ̀dá yìí bí òjò ìtura ṣe ń rọ̀ yìí ò ní mọ̀ níra láyé ẹ lùlù. ọwọ́ ayé kan kò dáṣẹ́ rẹ̀ dúró. sórí ohun tí mò ń ṣe yẹn mò ń fi títóbi agbára ọlọ́run wọ̀n ẹ́ ni pé gbogbo ìwọ tó fẹ́ dá sí ọ̀rọ̀ bọ̀dá yìí léde máa wojo yẹn o ó máa rọ̀ díẹ̀ kò ní rọ̀ púpọ̀ ó máa dá ìrì ń sẹ̀ sí ohun tá a ṣe ni bó ti ń dá dúró àpẹẹrẹ ló ń rí yẹn ìrì ń sẹ̀ sí ohun tá a ti ṣe ni gbogbo ẹ̀yin tí ń dá sí ètò yìí ó ní mọ̀ nira láyé ẹ̀ kò sẹ́ni tó mọ pa ẹ òjò bó ṣe ń bọ̀ ọ̀nà tó ń gbà rí owó ò ní dí gbogbo ìwọ tó ń dá sí ètò yìí tó ń wo ọ̀kan lára àwọn tó ń lùlù fún bàbá àrà tí mo wá bá ní Ṣàgámù lónìí tí ẹ̀mí mi ní wo bọ̀dá yìí tí mo sì ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bá mi dá sí ọ̀rọ̀ bọ̀dá yìí ẹ ní mọ̀ nira láyé yín sójò yẹn ò ti yàtọ̀ àwọn tó ń wò wá ò mọ̀ ṣé kò yàtọ̀ ó yàtọ̀ èrí sẹ̀ owó kò jí mi. orí àlékún lọ́lọ́ máa ṣe fún ẹ wọ́n fẹ́ sọ account number wọn wọ́n fẹ́ sọ WhatsApp number wọn. telephone number mi ti WhatsApp number mi 080 23 720 720 080 23 720 720 ni WhatsApp number mi. báńkì nǹkan account FCMB 03 57 63 4029 lẹ́ẹ̀kan sí 03 57 63 4029 Bankole Hasan Amos ló wà lórí ẹ̀. Razan kábíyèsí Ọlọ́run. ìrìn wa tún ṣì kù kan ṣùgbọ́n ká tó lọ mo rí bí mo ń sọ̀rọ̀ yẹn mi ń sọ̀rọ̀ fún yín ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí Ọlọ́run rínú mi pé bó ṣe darí mi mo ṣe ṣe yìí. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.